Ya malikal mulki. Wọ́n ní kó pariwo pé Allahu Akbar lẹ́ẹ̀kan náà. Ya malafiro. Àwọn àjọyọ̀ sọ̀rọ̀ nínú ayé lónìí, Ọlọ́run ti gba ọ̀rọ̀ lẹ́nu wa. Alimulikun mulikun gawai. Agiyaru agiyaru. Ìkí Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run àti orí àjẹjẹtẹ́ kí ó máa bá aṣíwájú ayé àti tọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àbọ̀sẹ́kùnrin àsàlátù bàbá wa ọba wa àgbà nílùú Ẹdẹ ẹ̀bà ṣẹṣẹ́ wù fún wa. Gbogbo tí Ọlọ́run bá sọ̀padà sí Búdà ọlọ́mọdé ó bá bàbá. Amina. Mo kí bàbá mi Mọ̀lánà Sheikh Dawud Alfalla. Ramallahu hayatahu wa dhikruhu. Mo kí bàbá Mọ̀lánà Sheikh Najmuddin Al-Kubra. Ramallahu hayatahu. Mo kí bàbá wa Sahibul Bayan, bàbá wa ìjọba, bàbá wa Lábẹ́òkúta, bàbá wa Nìbàdàn, bàbá wa Mudir. Mo kí bàbá wa Adékílé fún ẹ̀yin náà lẹ́dẹ̀, ẹ̀yin náà lè lọrin. Kò sí ẹni tó lè yọ yín pé kì í ṣe lọrin ní yín. Gbogbo téèyàn fi jẹ́ lọrin ní bẹ lọ́dọ̀ yín. Ọlọ́mọsàdá rí bàbá pẹ́. Amina. Mo kí bàbá wa náà lọ́mọ ẹrú ẹ̀. Ramallahu hayatahu. Wọ́n á kí gbogbo ẹ̀yà ìmọ̀. Mi ní ọ̀rọ̀ púpọ̀, àmọ́ mo fẹ́ kí ní ọ̀rọ̀ méjì. Ọ̀rọ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ yóò dá lérí gbogbo àwọn àfáà nítorí pé ìjókòó tá a wà yìí ìjókòó àwọn àfáà ni owó dé lákò tẹ̀lé mi ní o. Bí ìjókòó bá rí báyìí lọ́dọ̀ international àfáà Mọ̀lánà Sheikh Abdul Fatai Al-Thaqafi àti bàbá wa Sheikh Ridwan àtàwọn yòókù. Ramallahu hayatahu. Mẹ́sẹ̀gì tèmi lónìí méjì ni. Àkọ́kọ́ ń bẹ gbogbo àwọn tá à ń jẹ́ ọ̀dọ́ àfáà àti ẹni tí Ọlọ́run ní kí àlùbáríkà àwọn tó bí yín ràn án tó ní double promotion. Àtàfáà àtẹ́gbẹ́ Facebook ló fọ̀hún náà dàáfáà. Ẹjọ́ kálukú wa kálọ̀ lè mú mi ní déédéé kún wa. Àbùkù tá à ń kara wa lóde ó ti pọ̀ jù. Àbùkù tí ń ka àwọn àfáà lórí Facebook lọ́tún lọ́sì ó ti pọ̀ jù. Àwọn gẹ́gẹ́ fúnra wa àtúwá ìfàtì àbùkù fúnra wa. Àwọn orí kékeré wọn lónìí kọjá bí àfáà kan bá jáde tó ní star. Bóò náà ṣe máa kú àbí bòun lòun náà ṣe máa kú yàn. Mẹ́sẹ̀gì mi ni pé yá àmìrà nọ́ọ̀sì. Ya amiran nasi. Àfáà ni mo gbé gbogbo ẹ̀yìn àfáà. Bil ma'ruf mujtahida. Ẹ̀yin àfáà tẹ́ ẹ máa sọ fáwọn èèyàn pé ẹ ṣe dáadáa. Ọlọ́run ní a ṣe dáadáa. Tẹ́ ẹ máa pa àwọn èèyàn láṣẹ gbé dáadáa lè já ṣe. Wàyẹ̀rọ àbílà bílí mọ̀kárí tààrà. Gbogbo tó burú jù láyé lónìí, ọwọ́ àwọn àfáà wọn bá. Ìbúdá. Bàbá ni wọ́n gé èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́, bàbá wà lọ, wọ́n lè lọ́dọ̀ àwọn àfáà. Àkọlọ́dún ṣẹlẹ̀ ní Kòròdú láìpẹ́ yìí, tó tún kun èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́. Nígbà wọn tún wádìí rẹ̀, wọ́n lọ àfáà lòun náà. Ìbúdá bìnà fúsíkà. Gbogbo àwọn àfáà tá a bá fẹ́ ṣe wá sí. Ìbúdá bìnà fúsíkà. Ẹjẹ́ ṣe wá sí fúnra wa. Kọ́pìlà náà sì kọ́lé mọ́. Abá Adébí mi ní wájú kábọ̀ mi ò ṣe wá sí ẹ̀kọ́ tó kì í máa fà lónìí. Wà á sì àwọn tí ló máa fi sọ̀rọ̀ àti bàkọ́rà.
ìpínlẹ̀. وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب فلا تعقلون. mẹ́sẹ̀jì nínú fún gbogbo àwọn ọ̀dọ́ tá a fẹ́ jọ àwọn bàbá yìí. níjọ́ tí àwọn bàbá yìí gbẹ ní ọ̀dọ́ bíi tiwa yìí opportunity táwa ní ìwò ni. níjọ́ náà tí àwọn àgbàlagbà tí wọ́n jòkó bẹ́ẹ̀ bá lórí ìwò kan iná wá fẹ́ sọ̀rọ̀ wájú àwọn àgbàlagbà bí ọba rọra kò ní sọ̀ mí ìgbà. bọ́lá bá wá gbé ọ̀làjú dé tí wọ́n ń gbé máàkì fún gbogbo àwọn ọ̀dọ́ àfa tí wọ́n ní a máa sọ̀rọ̀ ká máa ṣe wá sí kó kálukó jẹ́ ní ìwò fapò mẹ́sẹ̀jì àkọ́kọ́ nù. mẹ́sẹ̀jì ní ẹlẹ́ẹ̀kejì òun ni pé bàbá wa Mọ̀lánà Ṣéhù Dáúdù Àlùfáà ẹ dákun ẹ bá wa sọ fún àwọn tí wọ́n tún jẹ́ ìmáàmù nítorí pé Mọ̀lánà Ṣéhù Násírù Al-Kabari wọ́n kú láàfáà kékeré ní gbogbo àgbáyé ní Nàìjíríà nìkan. nígbà tí Mọ̀lánà Ṣéhù Adam tí wọ́n ṣe àlìsílámù fi Nàìjíríà nínú àwọn àfáà tó kọ̀tẹ̀ kìrìsù rẹ̀ tẹ́lì kò lè táláyà ní Mọ́lá Kàbárà wa. Mọ́lá Kàbárà wa ní àwọn àlàfáà àtijọ́ níye. káwá rí ẹnìkan kó wá jáde láyé kó jáde sí gbogbo ayé lónìí. ní orin tí Mọ́lá Kàbárà ti kọ tí Mọ́lá Kàbárà sọ pé ya Rasulullahi usibiyadi watadaraki fantahabi antaya mọ̀kọ́tàrù mọ̀sítẹ́nẹ̀bí wọ́n ilé kàmíyàwó mọ̀ ń tọ́bàbí adàkí àní wà ní dúkùmọ̀ fàgàsá tẹ̀rídáwó náà mọ̀ ń tẹ̀sàbí ìnáhàkùn Salimana Baitukunu kana tile hawa sufi torabi min sikiri kun torabun lamunu shibihu da bami rabi rubama abuki isa sukira labusotu tahani kafiri kutubi sama tala akada abiwa. Mọ́lá Kàbárà wọ́n kọrin náà omi gbogbo ayé kẹ́nìkan wá ní ó wá jáde wá ní ya Rasulullah sí bí ẹ̀dí tá a wí à ń ga nẹ́bì lọ́lọ́run. ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni wá kàkàsídà náà ó ṣe ìsìlákù billahi ó ṣe ẹbọ lọ́tọ̀. gbogbo ni wọ́n bá ti wá kàkàsídà náà kí wọ́n bọ́ ta kọ́ fọ́tọ̀ òun létí. àmì fitinatu náà ìmà. ولا نكن راضي على من استنكسها الشيخ ناصر الكبري الشيخ ناصر الكبري هو العلم Mọ̀lánà Ṣéhù Násírù Kàbárà àwọn gẹ́gẹ́ ni mà. يبني الرجال على الإحسان بالعلم. Mọ̀lánà Kàbárà ní ẹ̀rọ àwọn èèyàn ni. Onísúfì tí ó ta Kàbárà láyà ní gbogbo àgbáyé yóò múra. Wọ́n sọ tazọ́ wọ́n fẹ́. Bí wọ́n bá ń bẹ̀rẹ̀ onísúfì Mọ̀lánà Kàbárà gan ni súfì. Bílí màrú fi màrú fún. Bàbá lèyàn gbajúmọ̀ nínú mímọ́. Ọ̀gá ni Mọ̀lánà Kàbárà. Fàwọn àtẹ̀jíyàn lẹ́bí ìgbọ́nlé kọ́ lè sọ. Tí gbogbo àgbáyé bí wọ́n bá dé àwùjọ tí wọ́n lọ kọ́nfẹ́rẹ́nsì tí gbogbo àwọn èèyàn ń sọ̀rọ̀ bí Mọ̀lánà Kàbárà bá gbọ́rọ̀ àwọn ọmọ alábàá òtún máa fi wọ́n sì ráwò ni. Àdáhùn lẹ́wọ̀n àzánú fi ìtànà dùn mí. Gbogbo àwọn tó bá Mọ̀lánà Kàbárà ṣọ̀tá wọn ò yẹ wọn òkò tí wọ́n ṣàbámọ̀ láyé lónìí. Bí àná fagidọ́ bárọ̀kà ti bí ṣàtàmì. Nígbà tí wọ́n ti kẹ̀yìn sí Kàbárà báyìí làkọ́lé kan ti dágbére fáwọn náà. Wọ́n ní àlàbí dárí. Mọ̀nà ábà fi dárì yìí. Yàwé màgá ni wọ́n
sọ̀kalẹ̀ sílé Kàdárà. Yàwé Magani Maho. Ọ̀pọ̀ ìgbẹ̀rọ̀ kú kọjá ká máa dùbà dírì lásán. Wàyàrí dákì lípì kàmáàlì nígbà lébè nàmì. Gbogbo kéèyàn fi gbé lóko délé. Ìparí ọ̀rọ̀ mi máa kánà fi ní àmì. Máa kànà fi ní àmì. Gbogbo yìí tọ́lọ̀ wọ́n ṣàánú nínú ayé. Àyè ó sínú àwọn lóbi he. Gbogbo tọ́lọ̀ fún yẹn fi ṣe dáadáa o. Wà kò lọ ní màtí dọ́lì àṣà bàtà kẹsìrò. Gbogbo alábìyàn ní láyé yóò padà bọ́ lọ́wọ́ rẹ̀ ń dọ̀kan ni. Bámi ní ọ̀nà sí ibi àmọ́sẹ̀ kánú mọ̀ ló kọ́lá náà. Àbá mi lọ́wọ́ la fẹ́ kà nínú àwọn èèyàn ńláńlá tí Ọlọ́run kó ayé lé lọ́wọ́ lánàá. Bilimani. Wọ́n ní owó. Wọ́n ní fadini. Wọ́n ní ọlá. Ọ̀rọ̀ ìlíyà ò máa yẹ fún tẹ́kìrú. Gbogbo àwọn tí wọ́n máa kọjá tí ò tí ì ní jáde ńlé tó ń ka kó lọ lé tó títì tí wọ́n ní wọ́n ń bọ̀ wá. Àwọn ni wọ́n kọjá láàrin èèyàn lórí tẹ́lẹ̀ kò mọ́. Ìwọ tó o bá ń tẹ̀lé yọ láfọlá rẹ̀ ṣeré o. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ jẹ́ bí Ọlọ́run tóbi jàmá. Gbogbo wọn táwọn ẹgbẹ́ láwọn tó mọ̀tá ẹja gbọ́dọ̀ gbọ́dọ̀ lẹ́ẹ̀kan sí i. Mo kí bàbá wa gbọ́dọ̀ fún àwọn àmbásà ìjáde wọn pẹ́ o. Wọ́n á nẹ́bi lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n á kún wọn láfa àkùn. Ẹ bá wọn wá sí yẹn ìpèkè ọkọ bẹ́ẹ̀. Àlàyé ọ̀rọ̀ ni. Ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àtàárín rẹ̀ lórí náà wọ́n sọ̀kalẹ̀ sí ó ṣe dédé tá a torí ẹ̀dọ̀ tó. Àárín yẹn ó ṣe dédé àtúbọ̀tán. Wọ́n sì bẹ̀rẹ̀ dáadáa. Mẹ́tẹ̀ẹ̀ta wọn ni ó san yín.